Kabiyesi ní pé Imamu Ogbomosho nìyí ẹ bá mi gbà á ti gbà o kódà oṣù wa kí mi bí Imamu Ogbomosho náà dáadáa. Imamu Habeebulahi. wọ́n ní orúkọ Imamu Ogbomosho ń jẹ́ Imamu Muhammadu Habeebulahi Ayilara the second. Muhammadu Habeebulahi Ahmad Tijani Ayilara the second. Òun ni Chief Imam of Ogbomosho. nǹkan kan ṣẹlẹ̀ mọ́ta sẹ́mìtì láàárọ̀ yìí ọlọ́run wátá sí ilẹ̀ ń gbàgbà láì nísìn gbàjàbí àmìlà àbí zero staff wọ́n ran ìjókòó yìí lọ wọn ò fún rábítà lówó bàbá ni wọ́n fún lówó bàbá ni mo fún rábítà 20 million ó tó ká àǹfà mi gan wọ́n fi ránṣẹ́ sí jẹ̀mọ́ tó jókòó lé. àwọn bàbá wa tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n rán wa tí wọ́n wà ń bí lánàá láti jẹta àjíjọ́ ṣe jẹta yẹn ni ìjókòó jẹta àjíjọ́ ṣe ìjókòó àná ni wọ́n sì bá wa sọ̀rọ̀. So àsáré sọ lílé náà Anwarul Islam wọ́n fún wa ní 1 million so ìyẹn náà kò máa lọ bẹ́ẹ̀. After baba yìí náà Imam Naibi mo ń bọ̀ after baba Imam Naibi Imam Òṣogbo wọ́n bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú pérése péléje àbí báwo lẹ ti ń pè so wọ́n bá wa sọ̀rọ̀ àmọ́ ṣáájú yẹn àdúrà tí a fẹ́ ṣe fún àwọn tí bàbá wa Ṣọ̀ún rán wa àti Ṣọ̀ún fúnra ẹ̀ àtàwọn bàbá wa Kábíyèsí wọ̀nyí tí wọ́n rán wa so gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ a gbọ́ gbogbo ẹ̀ a sì ń ṣiṣẹ́ lé lórí. Mo sọ lánàá ẹ bá wa kí Ṣọ̀ún Òṣogbo Ògbómọ̀ṣọ́ púpọ̀ káde pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí orúkẹ rẹ̀ dábẹ́rẹ́ kó dókínni àbí kí ẹ ń kó sí mi lẹ́nu wọn kó sí mi lẹ́nu ẹ fẹ́ jẹ́ kí mi ti fẹ́ wí náà kẹ́mi wọ́n gùn àti gbọ́ kódà àti mú un ṣẹ wọ́n pìrìsẹ́ǹtì ẹnìkan fún wa ẹni tí wọ́n pìrìsẹ́ǹtì fún wa yẹn ó ní Kábíyèsí ní pé Imamu Ogbomosho nìyí ẹ bá mi gbà á ti gbà o kódà oṣù wa kí mi bí Imamu Ogbomosho náà dáadáa. Naam. So àwọn Kábíyèsí wa tí wọ́n wà lójókòó àwọn ni wọ́n present ẹ̀ fáwọn bàbá wọn. Imamu Habeebulahi. wọ́n ní orúkọ Imamu Ogbomosho ń jẹ́ Imamu Muhammadu Habeebulahi Ayilara the second. Muhammadu Habeebulahi Ahmad Tijani Ayilara the second. Òun ni Chief Imam of Ogbomosho. wala in kan faritu ila asabalahi la sodid. àwọn baba sọ̀rọ̀ lálẹ́ àná pẹ̀lú wọn. wọ́n ní kó kí president náà wọ́n ní ẹ̀fọn ní president lọ́wọ́ ẹ yá dáadáa ẹ yá president league Chief Imam gbogbo Ìlú Ògbómọ̀ṣọ́ àti tó wà lábẹ́ bàbá Bangbọ́lá vice president Rabita àwọn náà gbà wọlé Imam Ògbómọ̀ṣọ́ tuntun bàbá Imam Ìjẹ̀bú wọ́n gbà wọlé Imam Ògbómọ̀ṣọ́ bàbá Imam Àkúrẹ́ àwọn náà gbà wọlé bàbá Imam Ìkòròdú gbogbo Èkó àwọn náà gbà wọlé. ọ́fíìsì bàbá Ìbàdàn grand patron bàbá Ìbàdàn gbà wọlé o state yìí gangan nìyẹn Ògbómọ̀ṣọ́ náà bàbá wa lọ́sọ̀gbọ̀ Ọ̀ṣun state àwọn náà gbà wọlé mufti Rabita mufti ilẹ̀ Yorùbá mufti Rabita àwọn gbà wọlé bàbá Sọ̀dáni náà gbà wọlé lisanu náà gbà wọlé kó lọ kí lisanu lọ́hùn Allahu Akbar. bàbá wa tí Ọlọ́run ní kí wọ́n dá
rọ́bìtà kalẹ̀ ẹlẹ̀ bàbá wa Sheikh Adam wọ́n ṣe pẹ̀lú àníyàn kan tó dáa bẹ́ẹ̀ yẹn bá wá ṣe tí ẹ̀ jẹ́ àfa bẹ́ẹ̀ yẹn bá ṣe tí ẹ̀ jẹ́ ànábì ọlọ́run kò ní kí ọlọ́run má da àdáwò sínú ayé wọn ara ànábì Nóà a sì dá ànábì Lótù ṣùgbọ́n bẹ́ẹ̀ dá ànábì ọlọ́run tó ọlọ́run ò ní kọ́ mọ́ mi lé wọn wò ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run wọn máa ń tọrọ àdúrà dáadáa Rabbana hab lana min azwajina wa dhurriyyatina ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí náà ànábì ọlọ́run Rabbana hab lana mina salihin ẹ wá wo ohun tí bàbá ṣe lánàá àwa tá a bá mọ̀gbà tí wọ́n ṣe lánàá ẹ wá wo ohun tí bàbá tó ní ṣe fíkìrà tí wọn ní gbogbo tá a jókòó tì nǹkan kan ṣẹlẹ̀ nígbà tá a ṣe mí ti láàárọ̀ yìí ọlọ́run wá tó àṣìlẹ̀ ń gbàgbà láì níṣe gbàjàbí àmìlà àbí sí ọ̀sáf wọ́n ran ìjókòó yìí lọ wọn ò fún rábítà lówó bàbá ni wọ́n fún lówó bàbá ni mo fún rábítà 20 million ó tó ká àǹfà mi gan wọ́n fi ránṣẹ́ sí jẹ̀mọ́ tó jókòó lé a jẹ́ pé bàbá yìí yóò gbàṣẹ bàbá tó bí wọn jẹ́ somebody tún lè ṣe somebody sì ń balẹ̀ jẹ́ Sheikh Adam àwọn ọmọlé bàbá Sheikh Habibu wọ́n sì tún lè ṣe ẹ wá wẹ́n tó wá kí wọn náà ní ìsìn ó tó kọ́sọ́ pé ní sọ̀rọ̀ sí mi létí máa lọ wọ́n wá ní àwọn fún bàbá ní 10 million bàbá ní rábítà ní àwọn fún bàbá ní rábítà ní ẹnìkan pè wọ́n nígbà tí wọ́n wà ní meeting Kọ́lá Bíọ́lá ó lòun kí wọn fún báde gẹ́gẹ́ bàbá ní o ti kí mi tó bá fún rábítà ní ọ̀sọ́ ẹ wá wo fíkìrà yìí tá à ń jókòó yìí tí gbogbo wọn ń pàdé yìí a jẹ́ wípé àwọn tún ṣe bàbá tó bí wọn ṣe ni ìmọ̀lú bákan náà bá a ti jókòó yìí àwọn kùmọ̀ kan bẹ ẹnìkan jọ pàdé ní sọ́rí láìpẹ́ yìí wọ́n wá ní gbogbo dọ́dá jíjẹ́ ìgbà gbàwẹ̀ ni ó ní Imam Agba gbàwẹ̀ ó láwọn tó ń darí àwọn obìnrin ni ó ní iṣẹ́ ìbúni wọn máa ń sẹ́sẹ́ àwọn àyà bàbá lásàlátù ni mo kọ́ bàṣàlátù láṣìírí pé wọ́n máa ṣàṣì o ẹ jẹ́ kí n máa fàwẹ̀ tán bàbá wa Mudirul Markaz gbogbo ìlàkàkà wọn pẹ̀lú kùmọ̀ táwọn kan fẹ́ fi ba iṣẹ́ àwọn àgbàlagbà jẹ́ àwọn ni wọ́n gbà á la tọ́pọ̀lọpọ̀ àfáà míì tí ọmọ tó gbé lọ́gán òun náà sọ pé táwọn ti sọ bẹ́ẹ̀ ni wọ́n rí bẹ́ẹ̀ ni láì mọ̀ pé ilé rẹ̀ ti kó ti wó ìmọ̀lú máa sí tún bàbá ìṣèkọ́lá ṣèyí láti fi máa pe máa yìnyín àyíláṣẹ́ bá máa kíyín nítorí bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ fún wa ọlọ́run ló lè fún wa nìkan ṣùgbọ́n bá wà appreciate tẹ́lẹ̀ máa ṣe fún wa tọ́ba ku èèyàn ẹ wò bàbá wa Imamu Akilẹ̀ Jẹ̀bú gbogbo àwọn tí wọ́n pè wá tí wọ́n fún wa lówó àwọn jẹ̀mọ́ ìtọ́jú ẹ̀kọ́ máa jẹ́ lára wọn ni wọ́n pe àwọn èèyàn mẹ́wàá wá olówó ni ayé tó fún wa ní 27 million 27.5 million ara jẹ̀mọ́ wọn ni kì í ṣe Ìjẹ̀bú kì í ṣe Ògùn state ló gba conference Èkó ni bàbá wa Brian sọ ìsọ̀lẹ̀ kan ilé tó bá kan Ọ̀ṣun náà 2027 tí ọkọ̀ Ọ̀ṣun ẹ̀kọ́ ọwọ́ sun o ẹ̀fí tọ̀yọ̀ kalẹ̀ ẹlẹ́mọ̀ ìjọ lára yé bàbá wa Mudiru akínyín púpọ̀ èyí tẹ̀ ń ṣe yìí ó kún wa lójú púpọ̀ ó sì tún kán wa lójú pé gbogbo ẹni tí bá ń ṣe ọlọ́mọ ibi tí máa ń san bàbá àlékún àlàáfíà àlékún ẹ̀mí dógùn ìfẹ́ sọ yìí ni kí ní nǹkan tún pọ̀ sí gan ni báwo yẹn ti rò pé báyà ká wo làákàyè tún pọ̀ sí ni bàbá ọlọ́run ní gba mọ́tà sí subhana rabbika rabbil izzati amma yasifun. Naam. Mo dúpẹ́ lọ́dọ̀ bàbá náà ibi Òṣogbo èmi ò máa pẹ́rù nǹkan báyìí náà fẹ́ sọ àmọ́ bí wọ́n ti sọ máìkì ti dọ́wọ́ wọn lè pa so àwọn kan wà wípé ṣé àwọn lè wọ rábítà mi ò ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn a ní secretary general kó júwe rábítà ọ̀hún ṣé wọ́n lè wọlé àbí wọ́n lè wọlé ṣé wọ́n ti wà nulé àbí wọ́n sí nulé bọ̀dọ̀ àkọ́kọ́ bìnáwó lórí pé kí là ń pè ní rábítà orúkọ rábítà League of Imams and Alfas òun ni rábítà o mùsùlùmí tó bá ti jẹ́ àfà gbàgbé ẹ̀ àwọn àfà ló ń pàṣẹ lé ẹ lọ́wọ́ ó bá ti jẹ́ ìmáàmù ó lè join Imam and Alfas Muslim group yẹn ẹ̀tàn jẹ́ nìyẹn